Ǹjẹ́ káre lérè gbèní kẹ̀tẹ́ wálé ní bára rẹ̀ sàánú? Wọlé òbúpo ní mọ́ ń yọ ọmọdé lára. Fènìsépo ń ò fènìsépo ní bára rẹ̀ sàánú. Àwa lọmọ gbọ́ ọmọ gbọ̀họ ọmọ gbòǹgbò tí ń yọ kìtì lẹ́yìn òrù. Àkànbí mo délé alágbà apẹ̀rẹ̀ báyìí ni mo bá wọn tí wọ́n hun wọ́n ní wọ́n hun apẹ̀rẹ̀ mo lémi ò lè hun apẹ̀rẹ̀ ìdí ni mo lè hun pọ̀. Mo délé jágilébò ṣoògùn mo bá wọn níbi tí wọ́n ti jáwé. Wọ́n ní kí n wá jáwé kí n wá wégbò mo lémi ò lè jáwé bẹ́ẹ̀ ni wọn ò lè wégbò èdè ni mo lè wà pọ̀. Nítorí tí mo bá jà yìí sò yìí tí mo mú yẹn rẹ̀ yìí tí mo mú kan lù kan tó wá dódídí. Bolúgbọ́n bá débẹ̀ wọn abùmú bárẹ̀sà gègé bá débẹ̀ wọn abùwẹ̀. Ọ̀wárangún àgàgán bá débẹ̀ wọn abùbọ́jú wá ní pédépédé ní pédé télédé fẹ́ jẹ ìran pédépédé ní pédé káàrà ọ̀tọ̀ tí ó kọ́ ara ayé lẹ́kọ̀ọ́ òun làákàyè. Ẹ̀ka alẹ́ ẹ̀ka àsán àkó ojúmọ́ gbogbo ògbà tẹ́ ẹ bá láǹfààní àti máa wo fọ́nrán yìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ láǹfààní tí mo fẹ́ pẹ̀kẹ́lù lálẹ́ yìí yóò dá lórí àwọn bàbá wa méjì. Nítorí ẹni tó bá láǹfààní tó kọlà sí gbogbo ọmọ Yorùbá lẹ́mìí bó bá jọmọ kékeré bàbá ni. Gbogbo ẹni a bá sì fi joyè láàrin ìlú kan síkejì bàbá ni. Eléyìí ò ní mú èébú àbí ọ̀tẹ̀ wá. Ọ̀rọ̀ àlùfàǹsá kò sì ní jáde ńbẹ̀. Nítorí imí títí etí àwo gbẹ̀gìrì ẹ jẹ́ kánúnù ká máa jẹun lọ bójú bá kú ọkàn ò ní kú o. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó sì rántí ẹni mọ̀ ọ́ gbọ́. Nítorí ọ̀rọ̀ a máa yọ obì bẹ́ẹ̀ la sì máa yọ idà nínú apó. Gbogbo ẹni wọ́n bá sì kọ́ nílé eré. Orí kò ní sọ pé tàgbàlagbà báwo nítorí ẹnu ẹnìwọ̀n náà wà. Ní ó jẹ́ ń ké sí gbogbo àwọn ọmọ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò fúnlẹ̀ Yorùbá. Bàbá wa Gani Adams. Wípé àwọn fọ́nrán kan wà tí mò ń bá pàdé fúnra mi. Tá a sì wò wípé a gbọ́dọ̀ pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ OPC àbáwọn tó bá súnmọ́ bàbá wa Gani Adams ká pè wọ́n sí àkíyèsí àtàwọn ọmọ Yorùbá míì náà bẹ́ẹ̀. Orí bàbá ti wáyé párí láàrí mo kí Space TV, mo kí ìyá mi Oyè Kánṣọ́lá, mo kí Wálé Ọlálẹ́yẹ, mo kí gbogbo àwọn tó wà ńbẹ̀. Orí iṣẹ́ bọ́ iṣẹ́ ogun bàbá ti wáyé párí láàrí ọ̀yẹ̀yẹ̀ kan ò ní yẹ kádàrá. Kádàrá tó ní kálukú kọ̀ ó ṣọ̀tọ̀ọ̀tọ̀. Àsìkò tó ní kálukú wáyé ó ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ìgbà tó ní kálukú ó lò ó ṣọ̀tọ̀ọ̀tọ̀. Àsìkò tọ́lọ́hun sọ pé ìràwọ̀ oníkálukú táyé ọmọ fẹ́ ó ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ìyẹn ò ní bí mo bá bú Ààrẹ Gani, ìyẹn ò ní kí gbogbo àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn wọn ó di àwọn ọmọ lẹ́yìn olóyè Sunday Igboho. Ìyẹn ò sì ní gbogbo ẹni tó ń kàbùkù olóyè Sunday Igboho káwọn tó jẹ́ olólùfẹ́ rẹ̀ kí wọ́n dẹ̀yìn ọmọ Ààrẹ Gani Adams. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ti kọjá ọ̀rọ̀ ká máa láǹfààní láti máa tòkó ọ̀rọ̀ sọ. Ìpè ogun social media ni Igboho ń jà. Ààrẹ ló lè jagun gidi. Ààrẹ mọ àmì lẹ́nu ẹ̀ náà Sunday yẹn ṣó lè dààmú. Bá a bá ti wá wà lórí social media oníkálùkù ò ní mọ ẹjẹ́ wọn ọ̀rọ̀. Arínú àwọn èèyàn tiwa náà tí wọ́n mọ̀ ní Gani Adams rúpẹ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Èèyàn mélòó ni ó rí Gani Adams tí ó rí ààrẹ tí ó wà ní Gani bó tiẹ̀ ṣe jẹ́. Àmọ́ bá a bá ní a máa ṣe lọ báyìí. Ọ̀rọ̀ máa ń dùn yẹn kan jìyàn kan lọ. Bá a bá sì ń sọ à ń yẹ̀yẹ́ ara wa à ń láǹfààní láti tara wa lọ́pọ̀ síta ni. Mo kí brother Abdulkabir Ashafa, Alhaji mo kí yín.
Baba Faruku, ìkankan ò ní ṣẹ̀mí forward ever, backward ever. Aláṣẹ Oyè Ọlọ́run properties. Lára àwọn tá a jọ ń ṣiṣẹ́ pọ̀, tá a jọ ń talẹ̀ ni. Gbogbo ẹni bá fẹ́ ra lé tó fẹ́ ra lẹ̀. Gbogbo ìlúkìlú tó ọba fẹ́ rà sí kàn sí wa. Tí wọn ò ní bẹ́jà bákan. Ibi ọba fẹ́ sí àásìrí ńbẹ̀ tí ó dájú. Mo kí Aṣíwájú Ògúnlẹ̀yẹ ọmọ wọn lọ́yọ̀ọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ mọ́dí ọmọ Àtìbà. Orí lára àǹfààní nǹkan tí mo wá láǹfààní tí mo fẹ́ sọ fún wa ni wípé Olóyè Sunday Igboho kìí ṣòní lọ́lọ́yè Sunday Igboho ti ń bẹ. Kásìmọ́ tanra wa kìí ṣòní kò ń ṣàná láàrẹ Gani Adams ti ń bẹ. Àmọ́ Olóyè Sunday Igboho kọ́ṣẹ́ lábẹ́ ààrẹ Gani Adams. Oníkálukú ń ṣọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Kò wá ní dòní látijọ́ tí Olóyè Sunday Igboho ti ń ṣọdẹ rẹ̀. Kò ṣọdẹ kan rí kó wá ní ẹran yìí òun ò rí pa ààrẹ Gani Adams wá gbà mí kalẹ̀. Bàbá mi Ìdòwú bẹ́ẹ̀ náà ni ààrẹ Gani Adams ò ṣọdẹ kan rí kó ṣẹ̀ṣẹ̀ wá máa ké sí Olóyè Sunday Igboho wá rà mí kalẹ̀. Orí kò mú lẹ́nu kò mú létè ló lè ṣọpọ alápẹpẹ. Onísùúrù ló lè ṣọpọ alágídí. Àti dá wọn lákàndá. Orí gbogbo ẹ̀yin oní eye service lẹ́yìn bá Gani Adams àtẹ̀yin oní eye service lẹ́yìn Olóyè Sunday Igboho ẹ ṣe jẹ́jẹ́ ilẹ̀ yọ̀. Ìdí tí mo fi ń ṣe léyìí kìí ṣe pé mò ń bẹ̀rù àwọn àjọ OPC. No. Kìí sì ṣe pé ọ̀rọ̀ kan ni wọ́n sọ tá a lè sọ. No. Àmọ́ onílù ò ní fẹ́ jí ó tú. Ogun abẹ́lé tá ń kó jara wá tó gẹ́. Ogun tá ti ń wọlé wá. Ẹjẹ́ àkọ́kọ́ láǹfààní ká pagbára pọ̀ ká pàmọ̀pọ̀ ká pèrò pọ̀ náà. Ká tó máa faṣọ ara wa ya yẹ́kanyẹ̀kan. Ẹ ra wọn ọmọ kéékèèké. Wọ́n máa rẹ Gani Adams wọ́n mú sọ́wọ́. Ara wọn ọmọ kéékèèké lọ́dọ̀ wa náà wọ́n máa bú Olóyè Sunday Igboho. Láàrin mi àti ẹ. Ṣé wọ́n bí fùrọ̀ yálàyẹ nìkan kan yín re kórìgbò òun wájú báyìí? Kò wá ní Sunday Igboho, you are mad. Bóun ò sọ̀rọ̀ ìfọ́tí tí ó ti dún ní agbárí rẹ̀. Ìgbó dàpọ̀ mọ́tọ̀. Bẹ́ẹ̀ náà ni èèyàn kan ò lè rárẹ̀ Gani Adams ń ta kó nawọ́ sí pé Gani bọ́ síbí. Social media ló fún gbogbo oníkálùkù láyọ̀yọ̀. Kò wá sí kankan táwọn méjèèjì gbé lọ́wọ́. Tójú wípé they are our warriors. Láyé Ògèdèngbé agbógun gbòrò. Àwọn kan ni wọ́n jọ jagun. Láyé Kómi, àwọn kan ni wọ́n jọ jagun. Gbogbo tí ó bá ti pé méjì. Someone has to be foolish for wisdom to have value. Gbogbo tí ó bá ti pé méjì kìí ṣòye èrè. Ló fi jẹ́ wípé nínú ilé bí àwọn ọba pé méjì ẹ̀ ní mẹni tó bẹ̀rẹ̀ dùn ló máa mú baálé ilé jókòó wípé ta ló ti dáná tán nínú yín. Káwá ní Igboho Gani ẹjẹ́ asinmi bó tó wóró ẹsinmi bó tó yẹ kí ẹnu ẹsinmi àròyé orí tí ọ̀ká gbọ̀n. Tá a bá wò ó bí Igboho ṣe bẹ̀rẹ̀ gbésí ayé rẹ̀ yàtọ̀ sí bí Gani ṣe bẹ̀rẹ̀. Bóníkálukú ṣe ń ṣọdẹ tí ẹ̀ ń ṣọ̀tọ̀ọ̀tọ̀. Orí Àmọ̀tẹ́kùn ṣọdẹ, kìnìún ṣọdẹ. A ò lè ní kí Àmọ̀tẹ́kùn kó tẹ̀lé kìnìún. Bóníkálukú ṣe ń ṣe ọdẹ tí ẹ̀ yàtọ̀ọ̀tọ̀. Àmọ̀tẹ́kùn a máa yọ gọ́lọ́gọ́lọ́, ẹkùn abẹ́ jìgàjìgà. Dandan kọ́ ó ní pẹ̀lẹ́ lákọ ó lábo. Igboho kọ́ṣẹ́ Igboho iṣẹ́ kí ni wọ́n ń kọ́.
bá a bá dúró lọ́jọ́ kìíní àná ta ní Ìgbòho gbàṣẹ ogun Fúlàní ó ti kó wa lẹ́rù lọ́jú bó ti yẹ lọ. Ọ̀nà tẹ́yìn máa rìn ní ẹ̀rìn ẹ má fi Ìgbòho kọ́rọ̀ sọ. Ọ̀nà tẹ́ lè rìn ní ẹ̀rìn. Bẹ́ẹ̀ bá wò pé bí tí Ìgbòho ṣe dé kò tẹ́ yín lọ́rùn ẹ̀yin náà tẹ̀síwájú. Overtake is allowed in the journey of life, but don't overspeed because overspeed kills. Àwọn èèyàn tí ń rí yín gẹ́gẹ́ bí onílára olówó. Ló fi jẹ́ pé in terms of arms of government, a ní navy, a ní air force, a ní sójà, a ní ọlọ́pàá, oníkálùkù ń ṣọdẹ kí security lè wà lù ní. Bí Sunday Igboho bá dapá kan mú káwọn ọmọ Gani náà níbi kan mú. Ló fi jẹ́ pé ayé ò ṣe kó fẹ́yàn kan. Nílẹ̀ Ìgbò, a ní tòǹbòlù, a ní àsádìdòkúbọ̀. Kí ló dé lọ́dọ̀ tiwa? Gbogbo àwọn tó jẹ́ aṣọ yìí wá làwọn ń fàyà. Ni mo ṣe ní àìrìn pé ejò ní jẹjò níyà bọ́ ká bá síwájú tí sèbé tẹ̀lé. Ta ló fẹ́ kojú àfàyàfà? Gbogbo àwọn ọmọ tó ṣe pé bí wọ́n bá yìnbọn létí wọn yóò fò fẹ́ǹsì ni o. Gbogbo wọn ní ìgbẹ́ Gani ṣé bẹ́ẹ̀ náà wá ni. Ẹbí àwọn tó bá jẹ́ OPC tí wọ́n bá súnmọ́ Ìgbòho wọ́n sọ fún ọ pé kì í ṣẹni tó lè bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Bàbá wa lẹ́lòmíì wọ́n ní Sunday Igboho jagunjagun orí social media ni pé ká lọ wo rẹ́kọ̀dù ààrẹ Gani ní 1993. Bẹ́ẹ̀ ni ààrẹ Gani participated very well back then láyé ogun Mile 12. Ogun Mile 12 wẹ̀ lè fi wí odidi country. Alhaji Ibrahim Ẹlẹ́yẹlé ọmọ Ẹ̀gbá ọmọ Níṣàbí ọmọ Agbòǹgbò Àkàlà. Ẹ̀gbá onígbẹ̀dù àlùlà Ẹ̀gbá onígbẹ̀dù àlùlówó lọ́wọ́ alágo ọ̀ranyàn tantantan. Wọ́n bí mi láké mo sẹnu gbígbó bí ìjẹgẹ. Wọ́n bí mi nígbà ògùrà mo gbólóhùn bí ọ̀jẹ̀. Ogun Mile 12 ó yàtọ̀ sí ogun odidi country. Àkọ́kọ́ ó ń jagun láàrin àwọn ọba Yorùbá síra wọn. Ogun Mile 12 ò kan gbogbo ọmọ Yorùbá ńgbà yẹn. Gbogbo ọba aládé ni kọ́ọ̀sì eléyìí gbé. Ogun Mile 12 Èkó nìkan ló mọ̀. Àmọ́ báyé ti rí ngbà náà jagunjagun lààrẹ Gani. Ẹ wá jẹ́ àwò Olóyè Sunday Igboho bẹ̀rẹ̀ ogun tiẹ̀ lógun ìlú sílùú. Lógun ìgbà náà social media kọ́ ló jẹ́ k'Olóyè Sunday Igboho ní orúkọ fẹ́yìn tẹ́ ní làákàyè. Ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ni tó ṣe wípé egun tó egun gbẹ̀tugbẹ̀tu tó gbẹ̀tu afọ́bọ tó afọ́bọ oníkálùkù ń jà wọ́n yìnbọn fúnra wọn. Ṣógun Mile 12 tó ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. Nítorí tá a bá protect image àti integrity ẹ má jẹ́ afara wa láṣọ yẹnkanyẹnkan. Láyé ìgbà tá à ń sọ yìí ta ló ní fóònù tí ó fi mọ̀ wípé ọkùnrin kan wá látòkè Ògùn tó kọlà tí wọ́n ń pè Sunday. Láyé lónìí àwa kọ́la fún Olóyè Sunday Igboho Sunday.
orúkọ tó rà láti Mọdákẹ́kẹ́ pé àhìnbó Sunday yìí ti wá ó wá láti ìlú Ìgbòho Sunday ọmọ bàbá Ìgbòho ni wọ́n yọ bàbá kúrò ńbẹ̀ ló di Sunday Ìgbòho. Mo ti sọ nínú ìtàn wípé bàbá tó bí olóyè Sunday Ìgbòho àwọn bàbá oníṣègùn tí wọ́n ń tọ́jú wárápá tọ́jú ẹ̀dà tọ́jú gángangan wọ́n mọ́ wá ń pè wọ́n ní bàbá Ìgbòho nítorí kò sẹ́ni tó lè pè wọ́n lóko bí kí wọ́n mọ̀ sọ pé dádì UK dádì US wọ́n wá ń pè wọ́n ní bàbá Ìgbòho nígbà tó lóye Sunday Ìgbòho dọ́dọ̀ bàbá àkílórúkọ ẹ Sunday aníbọ̀lọ́dọ̀ yín àbàbá mi ni bàbá Ìgbòho ló di Sunday Ìgbòho. Wá wo bí tí ogun ìlú ìṣe lágbára tó ń gbà náà tọ́lọ́run bá wa pẹ̀tù sí. Igboho make his name there. He was declared wanted during the Akure crisis. Fẹ́yìn tẹ́ ẹ̀ bá mọ̀ tán ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ ẹjọ́ OPC lánàá yẹn. Nítorí ọwá ní òkígbẹ́. Tájẹ̀gbé ọ̀ní àfọ́mọ́. Àwa mú gbogbo àwọn jagunjagun gbogbo etí mo sọ yìí kìí ṣe pé mo fi ń dìmọ́ ti bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò nítorí kéèyàn tó joyè Ààrẹ Ọ̀nà Kakanfò jagunjagun ni Akíntọ́lá jagunjagun ni Kásìmọ̀wò Abíọ́lá ó jagun fúnra Yorùbá kó tó wá di pé ó kan Ààrẹ Gani Adams. Nítorí tá a bá máa sọ wá ní Sunday Igboho jagunjagun orí social media ni ṣé social media ti dé láyé ogun Mọdákẹ́kẹ́ kò tí ì dé ẹsẹ̀ yìí ń lé ní. Ẹ̀kejì sága kan ṣẹlẹ̀ láyé bàbá wa Adédìbú àti bàbá wa Ládọjà. Gbogbo ìgbà yìí social media ò tí ì dé. Adédìbú was the godfather there. Bàbá wa Kábíyèsí tó wà lórí oyè lónìí nílùú Ìbàdàn. Kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ ká ṣe ọba kó pẹ́ lẹ́nu àwọn ni wọ́n jẹ gómìnà ńgbà náà. Wọ́n wá fẹ́ yọ wọ́n ọ̀rọ̀ yìí wọ́n dá wàhálà lẹ́nu Ìbàdàn. Ẹ sì mọ̀ ìjà gbóró làrùn Ìbàdàn. Ló fi jẹ́ pé gbà tí wọ́n bí bàbá Ládọjà wípé ta ló yọ yín wọ́n ní Adédìbú kọ́ ló yọ mí Ọbásanjọ́ ló yọ mí. Do you know Ọbásanjọ́ declared olóyè Sunday Igboho wanted nínú sága tó ṣẹlẹ̀ l'Ákúrẹ́. Níjọ́ náà lọ́pọ̀lọpọ̀ wò pé bó lọkùnrin yìí ti gbé Ládọjà escape láàrin yìí nítorí ọjọ́ yẹn náà ni wọ́n parí impeachment wọn. Wọ́n impeach wọn Ìbàdàn wọ́n fẹ́ gbé wọn l'Ákúrẹ́. Gbogbo àwọn tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n wọ́n mọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Béèyàn bá wà nílùú dọ́nà yóò mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ ni ó fi di pé Sunday Igboho yìí ó ń pè bọ́n ni nítorí gbogbo president protocol ni wọ́n ti sáṣì gbogbo ẹni tó wọnú họ́ọ̀lù tí wọ́n rí ammunition kankan. Ẹ̀gbà tó dójú ẹ̀ tán tí ròbọ́ndún tàtàtà táwọn ọmọ bàbá Adédìbú bẹ̀rẹ̀ wàhálà tí wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn ta. Wọ́n mọ bí tí olóyè Sunday Igboho ti rí ohun tó lò. Ló bí pé ó pè bọ́n ni ó pè bọ́n ni nítorí ó ṣú gbogbo ayé lójú pé kò sí bó ṣe lè rí ìbọn gbé. Ló bí pé Sunday Igboho máa ń pè bọ́n.
àṣẹ Ọlọ́run sì ni ṣe social media ló jẹ́ kí Igboho lórúkọ ń dọ́nà lọ́hùn-ún. Ẹ gbọ́ ohun tó bí social media ni wípé bá a bá lè ráwọn ìjọba wa dé, social media will help us to broadcast to the public, to the general public. Ogun Fúlàní ò ṣẹ̀ṣẹ̀ máa jà wá lókè Ògùn tẹ́nìkan kò gbọ́ kankan. 1978 àbí 1976 ni mo gbọ́ wípé Sálísù lòun ti wà nílùú Ìgàngàn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ máa jà wọ́n bàbá wa lóko lókè Ògùn. Ẹ lọ béèrè tán. Ogun Fúlàní ò ṣe ohun tó lè Sunday Igboho rírí. Ohun tó wá fún olóyè Sunday Igboho ń go ahead ni wípé bá a bá dóde ìjọba ọ̀rọ̀ yìí ó máa pẹ́, wọn à ní ṣe nǹkan kan sí. Tá a bá wo ohun tó ṣẹlẹ̀ láyé Buhari, the killing was much. Kò ṣe pé olóyè Sunday Igboho mọ̀ wípé àwọn gómìnà àwọn laláṣẹ inú ìlú, àmọ́ tá a bá dúró dè wọ́n ṣé wọ́n ó pa wá tán ni, gẹ́gẹ́ bí ààrẹ Gani ṣe ń láwọn dúró pàṣẹ. Láti ọdún yìí ká ní olóyè Sunday Igboho síwájú, ta ló fẹ́ fún wa láṣẹ pé ẹnì ṣó ń bẹ̀. Ṣíṣíwájú olóyè Sunday Igboho ni wọ́n fi róko dá lókè Ògùn dì sí. Ìwọ̀n bó ń jẹ tí wọ́n rí jẹ́ńbẹ̀ ó fi wọ́n lọ́kàn balẹ̀. Lẹ́nu ìgbà tí olóyè Sunday Igboho náà jókòó, ẹ mọ adúrú wàhálà àti ìdààmú tó ṣẹlẹ̀ ni. So ọ̀nà tí bá Gani Adams fẹ́ gbà káwọn gbà á, kọkùnrin réjò kóbìnrin réjò àníkéjò mọ́ ti lọ. Olóyè Sunday Igboho kò bá yín dùn kankan. Kí ló fẹ́ bá yín jà sí? Show PC ló fẹ́ bá yín jà sí ni? Àbóyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Oyè tí ò lówó lórí ọ̀nà lásán ni. Kí wá la wá ń bínú ara wa sí? Kò sì sínú ẹgbẹ́ OPC dábàá ní bóyá bí ẹgbẹ́ onímọ́tò tí lágbájá bá lọ́dún mẹ́rin wọn ò yàṣẹ́ fún lágbájá. Ẹ já sí mi. Gbogbo èyí tí mò ń ṣe yìí, ẹ má wò wípé ọ̀rọ̀ yìí ti dùn wọ́n gan rárá o. Mò ń wò wípé àsìkò tá a wà yìí ká pínra wa lé. Rárá o, mi ò bẹ̀rù o. Ṣùgbọ́n àpọ́nlé ni ká fúnra wa nítorí ogun ti wọlé tọ̀ wá, ká wá ṣe kí ni ká ṣe sùúrù. Kò mọṣẹ́, kò ṣe gbá, àìmọṣẹ́ rẹ̀ ló fi lé Sálísù kó mẹ́wọ̀n. Ó mọṣẹ́ kò mọṣẹ́, ó rí ẹni táyé bá ń fẹ́ kì í lárùn kankan lára o. Ìfẹ́ tí gbogbo yín fi ààrẹ Gani, iye ò ní kí àwọn tó jẹ́ olólùfẹ́ olóyè Sunday Igboho di ti Gani. Bẹ́ẹ̀ ni àwọn tó fẹ́ ti Gani, iye ò ní ká gba ààrẹ Gani jẹ́ kí wọ́n wá di ti Sunday Igboho. Ẹja kọ́kọ́ lọ mú yẹn. Kò sí bẹ́ẹ̀ tí lè bàjẹ́ tó kẹ́ gbàgbọ́ jẹ́ dọ̀la. Àwọn kan sọ fún ọ wípé Igboho làwọn gbà fún. Orí ìkan kékeré báyìí lèyàn máa fi kọ̀wé sèyàn. Ìwọ̀nba ogun táàrẹ Gani Adams jà ní 1993 ló fi kọ̀wé sàwọn èèyàn. Ó wá rí ogun Mọdákẹ́kẹ́ kọ́ ló lóye Sunday Igboho fi kọ̀wé sàwọn èèyàn. Bẹ́ẹ̀ ogun Àkúrẹ́ lẹ́yìn Ládọjà kọ́ ló fi kọ̀wé sàwọn èèyàn. Ó rí kí lọ kojú Fúlàní nígbà tí ọmọ Yorùbá nílò rẹ̀ ló fi confuse gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àfi ìjọ tá a bá rẹ́ni tó pa supersede
rẹ́kọ́ọ̀dù yẹn láyé òtò ní Sunday Igboho náà gbìyànjú ẹ̀rẹ́ nìkan tó ń lọ fèsì wọn tó lọ tó òun tún burú ju Sunday Igboho lọ òun la yóò kí wọn. Àmọ́ tá a bá ń ṣe báyìí ayé ó kàn máa wò yí wọ́n máa fi ń ṣe èyẹ ni o. Ayé ó máa ṣe kí ni wọ́n máa wò yí wọ́n sì máa fi ń ṣe èyẹ. Ẹ sì máa jẹ́ kí olóyè Sunday Igboho máa ní sympathy sí. Mo léyàn kan ó ní ìgbà tí ààrẹ Gani Adams ó ní ààrẹ Gani ò ní passport nígbà tí ó fi sá lọ tẹbí Igboho fẹ́ sá lọ náà fi mú jẹ́ nǹkan ẹlẹ́kọ̀ọ́. Mandela ó sá wá Nàìjíríà. Ànábì ó sá kúrò Mẹ́kà nígbà tó gbé ogun lé ó sá lọ sí Mẹdínà. Ọgbọ́ mò ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni o. Ṣó wá rí bàbá wa Tinubu? He lived to live for today to come in place. Tinubu also ran away. Tó bá mọ̀ kó mọ̀. During the regime of Abacha, during the Nadeko period, Wole Soyinka also ran away during the Nadeko period. Mo fẹ́ rántí ni o. City Magazine, Dele Mohammed was also part of it. All Bola Ige, they live to live. If Ààrẹ Gani Adams have the opportunity, then he will also live to live. Ìyẹn ò sínú èébú ni Yorùbá fi ní mọ̀jà mọ̀sálà máa kíkanjú lógun, akíkanjú tó bá mọ̀jà tí ọ̀bá mọ̀ tó bá mọ̀jà tí ọ̀bá mọ̀ sá irú wọn gbógun lẹ́bùnmí lọ ni. Utilize your brain and make use of your senses. So what are we insulating? Kí là ń sọ? Èébú kọ́ ẹni tó fẹ́ sá lọ tí wọ́n mú kú tọ́nú. Do you want him to be slaughtered? Do you want him to be killed? Iye ò sí nínú èébú tá a fi ń búyàn. No. Jagunjagun máa ń fi ibìkan lẹ̀ láti lè jagun ọjọ́ míì ni. Bàbá wa wò ó nígbà táwọn ará òkè ọ̀dọ́ mọ̀ wípé bí wàhálà yìí ṣe ń ṣẹlẹ̀ yìí báwọn bá pe ààrẹ bá Gani Adams wọ́n mọ̀ dúró de protocol àwọn wò wípé ta ni ò ní dúró de protocol tó lè wá gbà wá kalẹ̀ gbogbo wọn pariwo olóyè Sunday Igboho wá gbà wá kalẹ̀ bí o because they knew ọ̀rọ̀ tiẹ̀ máa ń yá bá Gani Adams ó sì mọ̀ dúró de protocol pé protocol wo wọ́n dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ Igboho lásán tó bá sọ̀rọ̀ wípé à ń bọ̀ nínú ìlú báyìí ìlú yìí ó dẹ̀rọ̀ náà kò bí ọ̀tá ìyẹn ò ní kí ayé ó má mú orúkọ ààrẹ Gani Adams àti ààrẹ Gani Adams ní 15 Ààrẹ Ọ̀nà Kakanfò. Ogun tó lóyè Sunday Igboho jà 6 governors and a lot of senators. No, don't let us say 6 governors. How the country, how the Northerners governor and all the Southwest governor sat down to fight him, deal with him. Ìbọn tí wọ́n yìn ní olóyè Sunday Igboho ṣé wọ́n yin irú ẹ̀ nílé ààrẹ Gani Adams.
ó ní bóníkálùkù ṣe kọ ìlà sẹ́mi àwọn èèyàn. I will continue saying it. Ààrẹ Gani Adams is a warrior. Bàbá wa ni wọ́n. Lọ́dún tí Ààrẹ Gani Adams ń jagun, àwọn náà láwọn èèyàn kan tí wọ́n jókòó táyé ń tì torí wọn tí wọ́n wò pé wọ́n ń ṣe jagunjagun. Àwọn ni bàbá wa Frederick Fashion. That is the root and genesis of the OPC. Nítorí lọ́jọ́ náà lọ́hùn ayé rí pé ọkùnrin yìí gbìyànjú, ayé sì ń fẹ́ wọn. Ṣé àwọn ọmọ Frederick Fashion àbí Frederick Fashion ń gbèrò pé kí Gani kú gbà yẹn? Bẹ́ẹ̀ ẹ má gbèrò bí kí Igboho kú. Ẹ má gbèrò ẹ̀. We are all created differently. And we are going to work in separate thinkings. Like you watch ọ̀tọ̀ọ̀tọ̀ síra wọn. You can't expect Sunday Igboho to start following Gani Adams like a dundus or prostrating for him. No. Bàbá wa ń sọ̀rọ̀ yìí, ẹja máa sọ pẹ̀lú làákàyè. Lórí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí náà, mi ò bú bàbá wa Ààrẹ Gani Adams. Kìí ṣe pé ọ̀rọ̀ tí mo lè sọ ò sí, àmọ́ mò ń fèyí pé ìfẹ́. Ẹni tó bá mọ̀ràn àpọ́nlé sọ, ẹ ti mọ̀ wípé orí burúkú ọ̀rọ̀ náà kún ẹnu ẹ̀, kò fẹ́ sọ ni o. Ẹni tó bá rí oyin tó dùn, mọ̀ pé ohun tó dùn yìí náà a máa ṣekú pa ni o. Bọ́ bá rò pé ọ̀rọ̀ ẹnu ọmọ yìí dùn, nǹkan mi lè jáde lọ́la. I'm not using this to beg you or that they have sober. I did not sober. But I'm giving an honor to our father, Iba Ige Adams. Not all these morons speaking. Any morons here go? I'm not scared of any one of you. But olórí là ń forí fún. Ẹ má fún Gàgà ní fùkú fún, kí Gàgà má fọ̀fọ̀kúfọ̀. Ẹni bá lálì ìyáláyà ẹnìkan, má gbàgbé pé wọ́n lè fọ pọ̀rípọ̀rí ìyáláyà rẹ o. Àmọ́ ọmọ ìlú òkè ni wá, à ń tijú. Orí ìgbẹ́ ìpéjú báyìí, òun làlá fìlà. Lọ́jọ́ tí fìlà bá ti kọjá bí, ẹ mọ̀ pé àbùkù ń bọ̀ nù. Gbogbo àwọn tá a wá là ń sọ yìí, àwọn Fúlàní gan ti gbọ́ Yorùbá, ló fi jẹ́ pé ẹ má jà yẹ̀yẹ́ ara wa jù, ẹ sì má jà downgrade ara wa jù, ni mo fi ń fi eléyìí, ni mo fi ń pẹ̀tù sí wa lọ́kàn. Ohun tó ṣẹlẹ̀ sólóyè Sunday Igboho, tá a bá kà nísìn, ó ti pé 4 years. And it's not yet stable. 4 good years. Bá a ṣe wá ń sọ tó, bólóyè Sunday Igboho bá bọ́ síta ń bẹ̀ òun, èrò lọ bí ọlá omi ni. Ẹ má jẹ́ àgbàgbé, John the Baptist la rán níṣẹ́ kí Jésù tó dé o.
Níjọ́ tí Jésù dé, John the Baptist kò bínú ẹ o. Tẹ́ ẹ bá gbàgbé, John the Baptist ló baptize Jésù. Kí wàá làwọn bínú ara fún. Ìràwọ̀ tó bá bọ́ta kò síbẹ̀ ṣe lè tẹ́rì. Ohun tí ò yọ pọ̀lọpọ̀ nìyẹn o. Bẹ́ẹ̀ ṣe ń bà á jẹ́, àwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀. No matter what you could say about him, it will surely be loved by many. No matter the blackmailing, it will surely be accepted by many. That's what we call true loyalty and true love. You earn it, it can't be bad. Wọn kì í rà á. Owó ò ṣe é rà á. Ìkankan ló ṣe la yóò fi rí pé ẹni yìí la gbà fún. Gbogbo àwọn èrò tẹ́ ẹ rí yẹn. Ṣé olóyè Sunday Igboho wá kó owó fún yàn kan kó yẹ máa fún wọn? No. No. Ṣé 10,000 tá a bá ṣírò ẹ má jẹ́ àbùkọ́ jẹ́ ká ṣírò èèyàn 500 èlò ló jẹ́. Mo kí brother Marcus ọmọ Balógun ọmọ ọ̀pọ̀lọpọ̀lọ lára àwọn èjìká tí ò jẹ́ káṣọ ó jábọ́. Ìgbà míì wọ́n kàn pè mí pé Mr. Wisdom ẹ wọnú àkáǹtì yín mo ṣe kankan síbẹ̀. Àbùdí ntọ́lọ́kun àbùdí ntọ́lọ́sà a kì í rójú ọgbẹ́ àná lára omi owó onítọ́ lọ́wọ́ yín o forward ever backward never. Ẹ rí ìfẹ́ ni ẹja jọ lò láàrin ara wa. Bóníkálùkù ẹgbà bí tẹ́ ẹ fẹ́ gbà ẹ jẹ́ kóhun náà gba tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. It's not a compulsory for Sunday Igboho to submit to Gani Adams. Gani Adams, make your own way differently. Let Igboho make his own differently. Asari Dokubo can't expect Tombolo to come and lie down for him. They are making their own thing differently. Afa al-Falaki, Alan Wasalam Bekun Marahaba. So, Egia make impact wa. Igboho has made a good impact. ONN is not what we can use money to buy. Fúnra ẹ̀ ló ẹni lọ́dọ̀ àwọn èèyàn làwọn èèyàn fi fẹ́. Ààrẹ Gani has his own through 1993 election when everything happened in what do you call it? My 12 in Lagos. And people fought for him. You earn loyalty, you can't buy it. It's not by sweet mouth. People see who you are before they submit to you. Your devotion, your hard work, your struggle will make people to devote for you. Osalo, Kirika, Jenjai, Chenjai, Mandela, Osawa, Nigeria. So, during those periods, Majama Sanoku, nígbà tó rí pé gbogbo àwọn gómìnà state mẹ́fẹ̀ẹ̀fà ti padà lẹ́yìn ẹ̀, kò sẹ́ni tó lè lọ sábà. Nígbà tí olóyè rí pé àwọn kábíyèsí wa náà ti rí ohun tó yẹ kán rí, ló di ẹni tó lọ síwájú wọn. Ìgbà tí oníkálùkù wọn ò fẹ́ gbọ́ tẹnu ẹ̀, he did not send any one of them. So, ìyẹn wá dé ebú. Mo réyàn kan, wọ́n ní ọmọ Ṣéwù, ó ṣe ọ̀rọ̀ kan, nǹkan kan. Wọ́n ní wọ́n gbówó fún. Ṣé olóyè yóò àmọ́ pé lágbájá ṣe fídíò fún àáfọ̀ lówó? Níbo ló ti ráyè?
Tẹ́ bá send video sólóyè. Hello Shina. Ẹ kí ló sọ ńbẹ̀? Mo fọlọ́run búra. Kí ló sọ ńbẹ̀? Mane ẹ wò. Ó mọ̀ pé mi ò lè ráyè wò. Kí ló sọ? Point ibẹ̀ ló fẹ́ gbọ́ kò ráyè. Débi pé yóò máa pe irú ọmọ Ṣéwù àbí yóò máa wo fídíò ẹ̀. Níbo ló ti ráyè irú ọmọ Ṣéwù? Èèyàn lọ́mọ Ṣéwù o. Má sì mí gbọ́. Bẹ́ẹ̀ irú ọmọ Ṣéwù ni ó wà máa pè. Níbo láyé dèdè rẹ̀ wà? Ọmọ Ṣéwù ó rà pé ẹ̀kan kọ́ sábẹ́ comment section ni pé kó sọ̀rọ̀ pa ogun tó ń ṣẹlẹ̀ ní kíní. Oloye Sunday Igboho àmọ́ irú ọmọ Ṣéwù. Irọ́. Ẹ bá tiẹ̀ ní gbogbo lórin àbó tíátà ní ń pè. Mo ló ti ráyè. Mo ń ṣe yìí ìfẹ́ la nílò láàrin ara wa. Àmọ̀tẹ́kùn kó bó OPC ṣe. Kí OPC kó mọ́ wà Àgbékọ̀yà gẹ́gẹ́ bí ọ̀tá rẹ̀. Gbogbo OPC Àgbékọ̀yà Àmọ̀tẹ́kùn ẹ mọ́ wo Oloye Sunday Igboho bí pé kì í ṣara yín Yorùbá kan náà lájọ jẹ́. Ìfẹ́ orírun wa lásìjọ ní. Ká pawọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan. Nítorí ìkan pawọ́pọ̀ wọ́n mọ léla. Ìrìn ìrùn wọ́n pawọ́pọ̀ wọ́n màgìyàn. Àwọn oyin wọ́n pawọ́pọ̀ wọ́n ṣafárá. Torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni. Àwọn kan ni wọ́n declare Ìbà Gani Adams wanted. Ẹ̀kan ni wọ́n declare Ààrẹ Ìbà Gani Adams wanted. Ẹ̀ẹ̀mejì wọ́n ti declare Oloye Sunday Igboho wanted. Wọ́n declare rẹ̀ wanted láyé Ládọjà. Àwọn kankan wà, you can Google it. Bàbá Ọbásanjọ́ declare Oloye Sunday Igboho wanted nígbà ẹ̀. Ọlá àwọn tá a fi mọ̀ ní pé kò tí ì dáyé social media. And was also declared wanted July 4th when DSS declared him wanted as well. So, ṣé ó lọ bá wọn yẹn ní pé ẹ declare mi wanted o kí lè ló kọ àbẹ́yẹ̀wò ni ó wù pé kí n má lè wọnú ilé mi. No. Ẹni tí ó ní àwọn ọkọ̀ tó dá lágbàlá, tó nílé tí ò ń ṣe kékeré, tó ní connections, ó wá fi gbogbo ẹ̀ lẹ̀, wọ́n wá fi sínú German cell fódìdí 3 months. Ó wà Kútọ̀run for good 2 years. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ọba ló dá bẹ́ẹ̀. Ẹja àgbà kámú. Ẹ mọ́ expect yìí pé báyìí. Bó bá tó àsìkò àti fùràlà. Security. Ẹni ọba àwùjọba kó gbé security fún. Security yẹn kọ́ ní ó yọ Oloye Sunday Igboho kúrò nínú iṣẹ́. Sunday Igboho is a billionaire. He's a billionaire. Lọ́jọ́ kan, èèyàn kan ó nídìí mọ́tò ìní dárúkọ ẹ̀. Mo wá pè wọ́n pé yes sir, lágbájá báyìí nídìí mọ́tò. Wọ́n ní Ṣínà kí wá ló fẹ́? Mo ní ó máa dáadáa bá lè gbé mọ́tò fún o. Mo fi Ọlọ́run búra ẹni yẹn bá ń gbọ́ prógámù mi ó máa jẹ́rìí sí. Èmi go ò débẹ̀ wọ́n kàn ní ó yá fún nọ́mbà yìí kó pẹ́ nìyí. Kó wo mọ́tò yìí tó bá láìkẹ́ kó lọ gbé. Mọ́tò tí mo dẹ̀ ń sọ yìí tó kún bọ ní mọ́tò bí 7-8 million ni. Ó dẹ̀ gbé fún. So, tẹ̀tẹ̀ ògbògbò ti lómi tẹ́lẹ̀ kójò tó dé. Kìí ṣe dìdìrín tá à ń dánwò social media irọ́ ó fi Yorùbá nation ẹni tó tún sọ nígbà tí bàbá Kọ́lá Olóòtú grant tàbí fún wọn wọ́n ní èmi ò dúró de ẹnì kankan kí n dé kí n lọ ní kò dúró de kéèyàn kan fún lówó October 1st ìṣàgbọ́ òbí kan ni. He's just doing his own the way God has just sent him. Oloye ó ṣe nǹkan mi ìṣẹ̀ṣẹ̀ máa béèrè pé ẹgbọ́ ṣé kí náà ni má bínú ìrántí sọ fún ọ ni èmi ti ṣe yẹn.
tó bá ń gbọ́ ọ̀nà ló pọ̀ ní òjọ́kùnrin ọlọ́mú. He is contented on his own. Ilé epo tọ́lóyè ní kì í ṣẹgbẹ́ mẹ́ta láwọn ibi tó dá. And other businesses. So what are we insulating? Ó ti mókè kò sí bẹ́ẹ̀ ṣe lè jábọ́. Kò wá sí bá a ṣe lè ṣe náà. Kò sẹ́ni tó lè járe Gani Adams bọ́ débi pé yóò mọ tọrọ jẹ. Ó ti make name ẹ̀. Ẹ jẹ́ kó ní kálukú ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Àkànbí mo fẹ́ máa fèyí ṣe lọ. Àní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, àní lọ̀lọ̀ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ odò. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ ṣe ti ìrọ̀lẹ́ yìí, alẹ́ yìí, gbogbo yín pátá ni mo kí. Mo kí Terasa Kọ́láwọlé, mo kí Olúwatóyìn Òkètúnmọ̀, mo kí Ọláyínká Ọlátúbọ̀sún, Ṣeun Adélékè, mo kí Aṣáájú Ògúnlẹ́yẹ, mo kí Alhaji Kabiru Àṣàfà, mo kí gbogbo wa, mo kí Ọlámídé Jogun Òpólú, ẹ má bínú bí mo bá ṣe pé gbogbo yín pátá ni mo ní, mo kí wọn ò lólódì níbì kankan. Mo kí Alhaja Sherifa George, mo kí bàbá mi Ọláyínká Ọlátúbọ̀sún. Àkànbí mo fẹ́ máa fi yìí ṣe lọ. Àní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ mi, àní lọ̀lọ̀ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ mi. Àyúnbọ̀ báyìí lọ́wọ́ ọmọ yẹn nu, àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ń tẹ̀nà. Ó dàbọ̀ yín bàbá, ó dàbọ̀ yín màmá, ó dàbọ̀ yín ẹ̀gbọ́n. Mo kí Rọra Sọ́lì Ayọ̀ Ridwan, mo kí gbogbo wa. Ó dàbọ̀ àsùnjí o, àsùnjí ó dàbọ̀.